Ifá ló dorí oko kùn oko. Ẹ̀là èmi ló dorí oko kùn oko. Adífá fún Ọ̀rúnmìlà. Lọ́jọ́ tó ṣàlàrò ṣàrò. Ọ̀rúnmìlà pẹ̀lú àwọn gbárùmọ̀lẹ̀. Lọ́jọ́ ṣàrìrò. Ó wá dọ́jọ́ kan ọjọ́ kan. Ó dọ́jọ́ kan ọjọ́ kan. Àròkàn Ọ̀rúnmìlà abẹ́rẹ́ ẹ̀gbọ́n mi rè gbọ́ ọlọ́jà oríbójó. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, níbi gbogbo tí a ti ń gbọ́ ohùn mi. A kú àsìkò wa yìí. Àwọn onílẹ̀, àwọn alálẹ̀, wọ́n á gbọ́ àdúrà wa. Mo ṣẹ̀ làbọ́rú, mo ṣẹ̀ làbọ̀yè, mo ṣe ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣẹ. Ogbó atọ́ àsúre ìwò ìwòfún. Mo kí gbogbo ládéládé, mo kí gbogbo lóyè lóyè, mo kí gbogbo ajunilọ pátápátá, mo kí oṣólé, mo kí àjẹlé, mo kí gbogbo ẹ̀yin ìyá àti bàbá. Ó máa ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu wípé àwọn ò rí mi kí n ṣe fídíò síta báyìí. Eléyìí ní ìgbà àkọ́kọ́ tí màá ṣe. Ó dẹ̀ lóhun tó ń kan mí ní ominú tí mo fi bọ́ síta, tí mo fi ní pé kí n sọ̀rọ̀. Àkọlé ọ̀rọ̀ mi ó dá lórí pé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, a ló ń pọ́n. Ta lọ̀gẹ̀dẹ̀? Ọmọ Yorùbá. Ọmọ Yorùbá, ọmọ Yorùbá wa, a gbé ẹ̀sìn àjòjì lórí. Christianity àti Islam, Mùsùlùmí, a gbé gbogbo ẹ̀ lórí. Nǹkan wá ń ṣe ìran wa. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, a ló ń pọ́n. Ẹ ṣe jẹ́ ká jọ fojú inú wò. Ṣé bí nǹkan ṣe rí láyé ìgbà yẹn nígbà tá à ń ṣe àwọn ìṣẹ̀ṣe ẹ̀sìn Yorùbá, nígbà tá à ń ṣe lójú méjèèjì, ìjẹ́ bí ilẹ̀ Yorùbá ṣe rí rèé. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, a ló ń pọ́n. Ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ṣé ẹ rántí wípé láyé ìgbà yẹn lọ́hùn, ẹni tó lọ sóko á kó èrè oko tó fẹ́ tà, á kó sójú ọ̀nà oko, á fi òkúta sídìí ẹ̀. Ẹni ń lọ tó ń bọ̀, ó ti mọ iye tó fẹ́ tà o. Ẹni bá fẹ́ rà á kó nǹkan tó fẹ́ rà, á fowó síbẹ̀. Ẹni tó lọjà kó má débẹ̀ fún ọjọ́ 5 tó fi padà wá, á máa bòwó ẹ̀ bẹ́ẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, a ló ń pọ́n. Ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ láyé ìsìn mọ́? Nígbà tá a gba ẹ̀sìn àjòjì, nǹkan ṣe wá. Kò tán síbẹ̀ o. Ẹ mọ nǹkan tó bí. Ẹ tún rántí ayé ìgbà yẹn lọ́hùn, ọmọ 25, ọmọ 30 years, ọmọ mi tí yóò fi lọlé ọkọ, wọn ò ní jàbálẹ̀ ẹ̀ o, kò ní jàbálẹ̀ o. Tí kò bá ṣe pé jàǹbá ṣe, kí wọ́n tó jàbálẹ̀ ẹlòmíì kó tó lọlé ọkọ, ó ní ètùtù tí wọ́n máa ń ṣe ní ìdílé mi. Ó ní ẹbọ tí wọ́n máa ṣe ní ìran ẹlòmíì kó tó di pé ó wọlé ọkọ, tí ọkọ ẹ̀ fi máa jàbálẹ̀ o. A pè lẹ́bọ, àbí? A pè ní ẹlẹ́bọ. Àgbáwo lẹ ṣe máa ń pè? A pè ní ẹlẹ́bọ. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, ló ń pọ́n. A dẹ̀ gbàgbé pé àwọn nǹkan wọ̀nyí ó mú ìpayà, ìbẹ̀rù bá ọmọ Yorùbá. Ọmọ Yorùbá ọmọlúàbí ni wá. Ìjẹ́ láti ìgbà tí a ti gbẹ̀sìn àjòjì, ìjẹ́ ìwà ọmọlúàbí wa sì yíyọ. Ǹjẹ́ a sì jẹ́ ọmọlúàbí? Ohun àmútọ́kasí, àtọ́kasí tí a fi ń pèèyàn ní ọmọlúàbí, ìjọ sì wà lára wa bí? Agídí la fi máa rí ọmọ 15 years, even gan ọmọ 15 years gan ẹ lè rí, wọ́n ti jàbálẹ̀ ẹ̀. Ọmọ 13 years, agídí la fi máa rí yìí tí wọ́n ti jàbálẹ̀ ẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, ló ń pọ́n. Àbí? Ẹlẹ́bọ. Wọ́n ní ọmọ tó sọ lẹ́nu sàpò ìyàkọ́. Ẹ mọ̀ pé ìyà tí ń jẹran wa.
ẹ̀yin bàbá ẹ̀yin ìyá yìí, ẹ jẹ́ ká jí nínú oorun tá à ń sùn. Kò tọ́ síbẹ̀ o. Tí a bá wo ilé ayé sí, tá a bá wo lọ́kọláya, ọ̀pọ̀lọpọ̀ ọmọ tíyàwó bí fọ́kọ, ọmọ tẹ́lómi bóyá ọmọ 6 lọ ẹlòmíì bí fọ́kọ ẹ̀, agídí lẹ́yọ̀ kan fi jẹ́ ojúlówó ọmọ o, bóyá 5 tó kọ ọmọ àlè ni o. Ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ láyé ìgbà tá a ṣe ń ṣe àṣà àti ìṣe wa lójú méjèèjì, tí a ṣe ń ṣe ẹ̀sìn wa? Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. Ṣé ó rí bẹ́ẹ̀ nígbà tí a ti gbẹ̀sìn àjòjì lórí? Nǹkan ṣe wá. Ayé ìgbà yẹn lọ́hùn, tí obìnrin bá bímọ, oníkálukú ló ní ìṣẹ̀ṣe tó ń ṣe ní ilé ẹ̀. Bí àpẹẹrẹ ọlọ́ṣun, bóyá bòmíì ọmọ ìkókó tó bí, wọ́n á gbé lọ sí ìdí ojúbọ wọn, wọ́n á ti sómi. Tó bá jẹ́ ọmọ ọkọ ni, pín báyìí kò ní ṣí o. Tó bá jẹ́ ọmọ àlè, nǹkan á máa ṣe, á máa ru ọmọ náà lọ. Ṣé nǹkan tá à ń sọ pé kò dáa nìyẹn? Wọ́n ní ẹni tara ilé ẹ̀ lọ́pọ̀. Ẹ jọ̀ọ́ kóníkálukú parí ẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. Ọmọ Yorùbá wa, ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká padà sílé. Nínú Kùránì wọ́n ṣàsọ bá àti ẹ̀kéwú, a gbọ́ lẹ́nu àwọn onímọ̀. Kò sí ìran tí kò ní òjíṣẹ́ tiẹ̀. Ṣé Jésù jẹ́ ìran Yorùbá ni? Àbí ànábì Muhammad ó jẹ́ ìran Yorùbá? Tó bá jẹ́ ìran Yorùbá ni, a ní iṣẹ́ sọ pé bóyá pé àṣẹ yẹn tútùkùtù, wọ́n tútùkùtù fún wa. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. A ṣe wòjíṣẹ́ tí a rán sí ìran wa, tí ń ṣe Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín. A torí aláìsùn wọ̀n ṣe. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ló kú sórí òkè. Jésù bá mi ṣe, Jésù bá mi ṣe. Àìmọye ọdún tẹ́lómi tí ń lò lórí òkè, táyé rẹ̀ ò ní ìtumọ̀. Tó dẹ̀ jẹ́ pé bóyá kó lọ sí ojú àwọn olórí rẹ̀, kó fi ẹ̀kọ ṣètùtù lásán, kó fi ẹ̀kọ bo àwọn àgbààgbà, àwọn òòṣà alẹ̀, kọ́nà ẹ̀ dẹ̀ là. Ṣùgbọ́n nítorí pé wọ́n ti kó wa lọ́pọlọ lọ, nǹkan ṣe wá. Ọmọ Yorùbá ẹ fúnra. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká fúnra. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. Ẹ jẹ́ ká wẹ̀yìn wò. Odò tó bá gbàgbé orísun ẹ̀, ó ṣe tán àti gbẹ ni. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. Èmi lọmọ yín lẹ́ẹ̀kan sí Ifá Màtẹ́kù. Mo mọ̀ wípé àwọn onílẹ̀, àwọn alálẹ̀, wọ́n á dìde, wọ́n á jà fún ìran wa. Ó dìgbà.